gbogbo nǹkan tí wọ́n Nàìjíríà action bitter ló là á rà tẹ́lẹ̀ bèmí náà máa fọgbọ́n sí ni máa da action bitter díẹ̀ máa dà sínú omi tó pọ̀ ọlọ́gbọ́n doko ẹja mú èmi ìka àbórí ni neighbor ó rí pé action bitter ti ń dogun. ṣó gbádùn ọmọ ibo kí ló kèmí àti ẹ ojú ẹ ò fọ orí pé mo múra mo fẹ́ jáde. ò ń jáde yíjáde wèrè wo ló ń jáde lọ mo ti ní máa sọ fún ẹ nínú ilé gbogbo kinní tó yẹ kó máa fún wa nulẹ̀ o ò ní fún èmi wa máa gbé jáde lọ. sórí ẹ pé kí ló kàn ẹ ṣé wọn ló bá mi sanwó lé ṣé wọn ló gbalé fún mi ni tó fi ń ṣọ́ mi lọ tó ń ṣọ́ mi nímú tó ń ṣọ́ mi lẹ́sẹ̀ kí ló kàn pẹ̀lú ibi tí mò ń lọ. ok má bínú. n kú fàájì o. landlord bó o ní. ẹ pẹ̀lẹ́ nǹkan tí mò ń sọ fún ẹ ní pé ṣúrí action bitter tó bá mix ẹ mú mi á fi pọ̀ sí. ìdúró ayẹyẹdá yín méjèèjì mo dúpẹ́ pé n sì wà ń bè Frank kì í bá mi ṣe kàn sọ fún mi pé Frank ni ibo ni sẹ́ẹ̀tì kámẹ́rà sí. kámẹ́rà wo ló ń sọ. bàbá ṣe wà òkè. bàbá Ìjẹ̀ṣà ẹ̀ pọ̀ ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà tí mi ti ìsanwó lé ẹ máa ń ní mi lára mo máa ń fara mọ́ torí mo mọ̀ pé yes èmi mò ń jẹ̀yìn lówó lé thank God mo ń sanwó tán kí wọ́n ló ń ṣẹlẹ̀ tẹ́tú fẹ́ máa ń ní mi lára ẹ sọ fóònù kí ṣé èmi mo mú fóònù àbọ̀ bá mi bá wọn sọ̀rọ̀ ni. kí ló kẹ́mi àti ẹni tútù bàbá ìgbà tẹ gbọ̀n jáde tẹ gbọ̀n wọlé sìn tẹ wá dé tẹ ní pé ẹ ń wá fóònù ṣé ẹ fi mí ṣọ́ fóònù àbí ṣe fi wá ṣọ́ fóònù. ó sún mi náà mo fún ọ ní ìjẹsẹ ẹpọn kó sọ ni mo fún ọ torí mímọ bóyá sọ ìjẹsẹ ẹkùn dẹpọn fóònù mi ṣebí ìgbà kí mo fẹ́ lára recharge card méjì mi méjèèjì ń bẹ lóòótọ́ mo sì gbà kí mo fi adére ni mo dẹ̀ ti báyìí méjèèjì ń bẹ kan báyìí ẹ̀yìn àtiró wọlé eegun àtiró jáde yèsè mọ̀ pé ẹ̀yìn àtiró kó wọlé ní eegun àtiró kó jáde ni. yes gbàtẹ́ tí mẹ́tò mú fóònù ẹ̀ tó lè tìró lélẹ̀ ẹ̀ dẹ̀ mú eegun lè tìró wọlé lè tìró. kí ló ń ṣe Chukwudi ṣó gbádùn kí ló ń náwó sí mi fún. ṣé bí ìwọ ìgbà tó ti lọ́rọ̀dún sọ̀rọ̀ báyìí ó sọ pé eégún lè tìró ó lè tìró ìwọ ló dé lè tìró náà. bàbá wa ní pé eégún lè tìró ṣé wọ́n á dárúkọ mi pé mi mo mú fóònù ni. ìwọ kọ́ ló lè tìró ni. ta ló bọ̀ sọ̀rọ̀ tìró torí Ọlọ́run tí ọ̀rọ̀ tìró mò ń bọ̀ sọ ni òwe mo pa so èyí méjèèjì bẹ́ẹ̀ èyí ṣe pé ń bá mi ṣe prank. prank pẹ̀lú yín bàbá ṣé ẹ sọ fún wa pé ẹ tilẹ̀kùn ni ṣé àwọn ẹnikẹ́ má tilẹ̀kùn ni gbàtẹ́lẹ̀ tilẹ̀kùn tó ti mú fóònù kí ló kàn wá pẹ̀lú yẹn. àmì ìmọ̀ pójú ogun láyé ẹ̀ sì wàhálà mo múra yín náà wá sílẹ̀ ìdí kan fi ń pè mí ní ìjẹsẹ̀ ẹkùn màá jẹ́ kí n méjèèjì mọ̀ èsì wàhálà mọ wọlé. mi ò kí ló kẹ́ ṣé pẹ̀lú. ọmọ fúnra ẹ̀ gan ṣó gbádùn Chukwudi ó ṣe máa sọ wípé èmi ni mo mú. ṣé bí wọn ló sọ pé ìwọ ló lè tìró náà kí wàá ní tèmi. kí wọ́n lè tìró nǹkan kí má lè tìró mọ́. nǹkan tó ń sọ pé eégún tìró wọlé. ògùnrẹ́ abẹnú gọ̀ngọ̀ èyí mọ́ pariwo ìmọ̀ ní. padà wábẹ̀ ògùnrẹ́ abẹnú gọ̀ngọ̀ ni. sórí ìméjèèjì kan nu níbẹ̀ o ti fẹ́ plan láti ya wèrè á wọgbó lọ ni ẹni kó bá mú fóònù mi nínú ìméjèèjì kébà tètè jẹ́wọ́ ó fẹ́ wọgbó lọ straight. ìwọ ló mú fóònù mi. bàbá ṣe rí ṣe pé mi ò ní lè ṣe pé Christian lèmi obìnrin jẹ ní mí ẹ rí mi ilé jí kankan mi ò lè mú fóònù. mo kàn mọ̀ kó lè mú mo mọ̀ kó lè mú. inú mi dùn pé. bàbá ṣe bẹ́ẹ̀ mọ̀ pé èmi náà ò lè jí fóònù jẹ́ mọ̀ pé Christian mi ọkùnrin dẹ̀ ni mí. ó ṣe Christian àwẹ̀ ni mo máa ń rí pé ṣe worship láràárọ̀ ìwọ ṣe worship rí ó ṣe worship rí so báyìí sí náwó síwájú dáadáa ní fún mi. Chukwudi mú kí ní dání. mú dání bẹ́ẹ̀ àjọ àmúdání ni wàá máa wí tẹ̀lé mi wàá sọ pé èmi lágbájá ọmọ lágbájá. èmi ló kọ́kọ́ gbájá alájá. ṣé o ti rí bẹ́ẹ̀ ní kó lè rí. ẹnì kan rí eré ilé gbájá alájá kájáde ẹ̀gbó kálájáde rí wo sáìsì ajá mélòó wà ní fóònù kékeré kèlè mú. bàbá nǹkan tó sọ mò ń sọ náà ayé lẹ́sìn pé mo gbájá alájá mo tẹ̀ sọ tẹ̀lé. for example bẹ́ẹ̀ kébà yí ọ jẹ́ kí n yọ wàá sọ pé èmi Ìjẹ̀ṣà ẹkùn ọmọ lágbájá. èmi Ìjẹ̀ṣà ẹpọ̀n ọmọ lágbájá. ẹpọ̀n ẹ wo àtẹkùn kí ṣáà ti sọ̀kan. lọ́yà wá yọ Ìjẹ̀ṣà ẹkùn kúrò kó wá forúkọ rẹ sí. èmi àyànfẹ́ ọmọ Ìbò ọmọ lágbájá. ṣé lágbájá ló bí ọ. èmi àyànfẹ́ ọmọ Ìbò bàbá ẹ máa máa lọ́nà kí wá ní. wà wá sọ pé kó bá ti jẹ́ pé èmi ni mo mú fóònù Ìjẹ̀ṣà ẹkùn. tó bá jẹ́ pé èmi ni mo mú fóònù Ìjẹ̀ṣà ẹpọ̀n. Ìjẹ̀ṣà ẹkùn. Ìjẹ̀ṣà ẹkùn. ọwọ́ kí ọ̀pọ̀lọ́ bá fi tilẹ̀ bẹ́ẹ̀ igbólé tọ́ sí. owó tí òpònú bá sọ̀kalẹ̀ ọlọ́gbọ́n ló máa mú tó máa fi gun taxi. so ti rí nǹkan kan ṣe ó gbọ́ gbogbo ẹ̀ bọ̀ o lè máa twist òkìn sódà ogun ní fi ṣiṣẹ́ tá ọlọ́gbọ́n wèrè wo ló fi owó gun taxi àlọ́ ọwọ́ kọ̀pọ̀lọ́ bá fi tilẹ̀ bẹ́ẹ̀ igbólé tọ́ sí. ọ̀rọ̀ yẹn wà toxic bọ̀ ọwọ́ tí ọ̀pọ̀lọ́ bá fi tilẹ̀ ilé ló máa tọ́ sí igbó ló máa tọ́ sí. igbó wèrè wo ló máa tọ́ sí àwọn èèmọ̀ nǹkan kan ń ṣe o bá a mú fóònù ọwọ́ rẹ̀ jà. bàbá ẹ ní sùúrù
àwọn èsè ń wá ní mi ó sì ń wá ní. ìgbà tí ẹ wọlé lẹ́ẹ̀kan yẹn ṣé é pe fóònù yẹn. wait try fóònù wo mo fẹ́ fi try nọ́mbà fóònù. kí ló ń ṣe Chukwudi ṣó gbádùn àwọn ọ̀rọ̀ òdì náà ló ń sọ báyìí. ẹ jẹ́ ká pé. bàbá wọ̀bọ̀ yìí ọgbọ́n ẹ̀kọ́ ọmọ ibo ni ọgbọ́n tẹ̀ wà lórí ẹ̀ ó ń lọpọlọ fún yín ni o ṣé fóònù tẹ ti wọ́n látàárọ̀ ṣé kò ní ti mú fóònù kò ní ti pa fóònù bàbá yìí ó lè ti pa fóònù. bàbá ẹ ká ẹ wá ẹ bójú mi jẹ́ kí n wá kí mo fi ṣèbò tó bá bá mi tí bá fi ọwọ́ eléyìí tí bá fi sá. àìkè ṣe pé ó yí ká try nọ́mbà fóònù. ṣé ọgbọ́n ló ń dà o. bí mo tẹ̀ fi store nọ́mbà. ó mú fóònù láti fóònù tẹ̀ wọ́n láti ọ̀dẹ̀ ti mú fóònù sínú ilé. àti ṣé kò ní ti pa fóònù. àti pa fóònù ẹ má ti kékeré ẹ wò mò ń bọ̀. tó bá lọ gbogbo wíìgì tó wà lórí ẹ̀yà rẹ̀ máa balẹ̀ àjọ náà máa ṣọ́ ọmọ tó ń ṣe. talo. ṣé kí wọ́n tọ̀ sára ni tó ti ń gbọ́ mi látọ̀ ṣé kí wọ́n tọ̀ sára mò ń bọ̀ ṣé mo. bàbá. mo ń gbọ́ vùn. ẹ dúró bàbá kí ló ń gbọ́ lára rẹ̀. ṣé ẹ dúró ṣé amútú máa ń vibrate. jẹ́ kí n check. ṣé bàbá mi lọ mú ni ṣó. dúró ná arẹwà. ọ̀rẹ́ mu jáde. ọ̀rẹ́ mi èmi mo ní bínú ni. èmi mo ti dọ̀rẹ́ báyìí. ọ̀rẹ́ mi ò ní bínú ni. mo wọrí mo ṣe ń bọ̀ ṣeré ni o mo àwọn látẹ̀kọ̀ mo ń bọ̀ ṣeré ni mo mọ̀ pé ìsìwọ́ ló lè mú mo kàn ń lo ọgbọ́n àgbà pé kele jẹ́wọ́ ni mo mọ̀ pé òun láàmú. so ìdáná kí ló mi gbé kinní rẹ̀ sókè fúkẹ́fúkẹ́ kí ló ń vibrate ni. bàbá mi mọ̀kọ́ tó ń vibrate ń bẹ̀ ọ́ mi dẹ̀ mọ́. ẹ jẹ́ kí ìjàdá tí bá mu ní ẹ̀ lọ báyọ̀ wo kiri kéèké. fóònù mi ni. fóònù yìí ni ṣe gbọ́ ó yá mú fóònù yẹn jáde. bàbá mi kò mọ mú fún mi mo tó ṣe débẹ̀. èjì wa la bá mi yọ. ó lè ṣé ìsàlẹ̀ pọ̀n ó lẹ́gbin. ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin kí ó ṣe ìsàlẹ̀ ọyàn lélẹ̀ o. temperature hot. ọlọ́mù ọ̀fù.